sáà nàbì tọ́sí àbí ọ̀tọ́sí. àkọlé wá sí wa ní ìlọ́sàn yìí sáà nábì tọ́sí àbí ọ̀tọ́sí máa wá gbọ́n tọ́tọ́sí. Màríyàbá Màríyàbá ọ̀rẹ́ Ọlọ́run. Màríyàbá Màríyàbá ọ̀rẹ́ Ọlọ́run. Kó tó di pé ànábì dé òkùnkùn láyé wà látọjọ́ tí ìyá rere tó ti bí ànábì. Ìmọ́lẹ̀ ànábì bá gbàyé lókùnkùn bá tán. Ẹ má jàyà bùtùlù aláìmoore. Ẹ jẹ́ ká pàánù pọ̀ kí aléhùn máa nábì. Màríyàbá Màríyàbá ọ̀rẹ́ Ọlọ́run. نستعين بزدنا علما وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. إني أعوذ برب الناس والفلك من شر ما خلق الرحمن من علك من حاسد ومن النفاس في العقد وكل مختبئ للشر في الجزك. الله أكبر لم يولد ولا يلد ما كان يشبه في ذاته أحد والكبير وجلت أولياته والمدبر والمقصود والصمد والمدبر والمقصود والصمد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. àmín. mo kí gbogbo ìjókòó yìí pátápátá. yányá láti bí ó ti bẹ̀rẹ̀ débi ó dé dúró. látẹ̀rí deputy national mission of Baba Muhammad. alága wa national chairman ń bẹ ń jókòó. alága wa ní council of elders àwọn ń jókòó. àwọn àfáà wa ní mission board. àfáà wa Adua Imam wa Hussein. Dr. Wahamid wakilu lugha An-Nufawi Hafizahullah afawa Tẹ̀mímí anamini àbúrò mi ni damallahu hayatahu gbogbo ẹ lọgba ọmọlẹ kan náà lèmi àti ẹ ọparí ọbọ ká ọmọ tó wù mí ni ọdàbánà àmọ́ ọlá òkèyìn masha Allah secretary wa ní community policy sàlẹ̀ kókó sontu ó wà pẹ̀lú wa ń bí òkèyìn mo wá kí gbogbo tí ń jẹ́ Baba Muhammad ìyá súnà wa tó wà ń bí mo kèyìn wàsíìrà tó wà ń bí mo kèyìn o mo rí yasuna wa Halima àti yasuna wa Umaru àtàwọn yasuna mi tó tún wà bẹ́ẹ̀ tí mi ò rí mo kì í ẹ̀yàn ọmọ súnà yẹn mo kẹ́yìn náà mo wá kí àwọn ọmọ mi Ajímọ̀tẹ́ mo kì í masha Allah Dùmáwí mo kì í Ajímọ̀tẹ́ má lọ bí kankan o sáwọn onílù wa ti ń lọ ni wọn lọ Ajímọ̀tẹ́ má lọ bí kankan látara tiẹ̀ mo wá kí gbogbo èèyàn alálùbáríkà tẹ̀ mẹ́ńjọ pé pàápàá jùlọ àwọn ọmọ mi Yunus Babatunde Kewumale Umar Abdulkadiri Kakaki aka afa àtọ̀gá Alhaji lọ́dún yìí pẹ̀lú ogun Ọlọ́run Abdul Fatai Abubakar Kọ́láwọlé aka afa àjẹjẹ afa wa Hassan Ayinde Karamaje Moki mo wá tara tiwọn kí gbogbo ntí bàbá ọ̀dàkọ̀ mi Moki. Assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatulahi wa barakatuh. Admin. Ọjọ́ bí anabi là ń ṣe. Ọ̀rọ̀ anabi mo fẹ́ sọ. Ẹja sọ. Ẹjọ́ níwọ̀n bá ṣẹ́jú díẹ̀. Akramakumul karim. Àmọ́ kí n tó lọ́dọ̀ anabi. Àwọn afa àtọkọ alal Qur'an. Baba alájàgbà àtàwọn tó bíyàn. Rahimahumullah. Àwọn afa àtọkọ ní ilimi. Baba alágége àtàwọn tó bíyàn. Rahimahumullah. Àwọn afa àtàwọn yọkùnrin àgbákò ayé. Baba alágbàjà àtàwọn tó bíyàn. Baba wa Shehu Alimi Tòní baba wa Agbárigidoma gbogbo àwọn ìlàrí Ọlọ́run yányán baba Kiyemi baba Nsoro baba Mẹ́mọ́sà mama Adini baba Tẹ̀mímù baba Kòbó ní Kàràtú rò fógó ń Kàràtú baba ní tèmi ọ̀dàrà kòkè kò béèrè baba ní àlìkálí àgbà gbogbo yìí wọn bẹ́ẹ̀ Ọlọ́run bá bùkúrẹ́ àlìkí àmà wọn. arọ́ wọ̀nyí lára wa dúpẹ́
gbogbo àwọn tí a ké wa lọ́dọ̀ Kamali. lọ́dọ̀ Kamali. àtàwọn tí wọ́n ké tí wọ́n lọ́dọ̀ ọmọ kéwú. lọ́dọ̀ ọmọ kéwú. ẹ wo àwọn dókítà òru wa tán jẹ́ tàdábíyà. tán jẹ́ tàdábíyà. àtàwọn pòfẹ́sọ̀ wa tán jẹ́ tàdábíyà. tàdábíyà. àjàjà onísànàwí pẹ̀lú ìdádé. ibi yòówù kálẹ̀dé onílé dúníyàn. wọ́n ti fi ládàbí mọ̀ wá gbogbo àdàbíyà. adúpẹ́ fún àwọn bàbá Sheikh Kamali. àrọ̀wọ́ yìí lára wa adúpẹ́. Máyọ̀mí kúrò lára wọn lógo Ọlọ́run. nínú àwọn ọmọ bàbá Sheikh Kamali. bàbá fi ládàbí mà wá gbogbo àdàbíyá. àti láyé àti ìlọ́run nítorí tànàbí. Máyọ̀mí kúrò lára wọn lógo Ọlọ́run. ṣé wọ́n lọ́ọ́ mọ́. tí wù mí ra bí Ọlọ́run. ṣé wọ́n lọ́ọ́ mọ́. tí wù mí ra bí Ọlọ́run. àtọkùnrin àtobìnrin ọmọ tí mo bí. àtọmọ àtobìnrin tí mo gbà sọ́dọ̀. jẹ́ wọn jẹ́ fọwọ́ Sheikh Kamali. tọ́wọ́ máa tó bá jọ bàbá a ní mi máa kún pọ̀. bó tilẹ̀ wú kò ní máa tó yóò ṣe sùúrù. jẹ́ wọn jẹ́ fọwọ́ bàbá wa lágbájì. tọ́wọ́ máa tó bá jọ bàbá a ní mi máa kún pọ̀. bó tilẹ̀ wú kò ní máa tó a ní ládàbí kan. jẹ́ wọn jẹ́ fọwọ́ Sheikh Adama. tọ́wọ́ máa tó bá jọ bàbá a ní mi máa kún pọ̀. kò sì ní gbà ìwọ̀sí nílé dúníyàn. babalágége kì í bínú ìwọ̀sí ni wọ́n kọ́. ọmọ rẹ̀ bẹ̀ ọ́ Ànábì Muhammad. ṣé wọ́n lọ́wọ́ tí omi rọ̀bì Ọlọ́run. olúwa láwọn níbi kan àwọn afáàní bá ké fún ọtún kí ọtún di ọtún yọrùn Ọlọ́run àánú Ọlọ́run àfẹríyàn Ọlọ́run ìfàyàbalẹ̀ Ọlọ́run ẹ̀yin abẹ́ fọkànbalẹ̀ kẹsùn ọdún ní ibi Ọlọ́run ó dó tẹ̀ yóò ní ìbàjẹ́ Ọlọ́run fi kún fáwọn afá bẹ́ẹ̀ abákẹ́tọ́ bá da tẹ̀ ló sì ní ìbàjẹ́ wọ́n jù Ọlọ́run. Bismillahir Rahmanir Rahim. Qul huwa Allahu ahad. Allahu samad. lam yalid wa lam yulad. wàlà múlẹ̀kùlẹ̀ kufuwan ahad. àmín. Ọlọ́run má ṣàjà sọ dáadáa. àmín. Ọlọ́run kò ṣe àgbẹ̀lẹ́gbẹ̀lẹ́. àmín. má jà ṣubú Ọlọ́run. àmín. ọyẹ já lọ. sáà nàbì tọ́sí àbí ọ̀tọ́sí. àkọlé wà sí wa ní ìlọ́sàn yìí sáà nẹ́bì tọ́sí àbí ọ̀tọ́sí. máa wá gbọ́n tọ́tọ́sí. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. làkàdíjà kò yá. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. sáà nàbì tọ́sí. wa bihi nasta'inu rabbi zidni ilman. laqad ja'akum rasulun min anfusikum. o tó lè gbé ní laqad ja'akum rasulun min anfusikum. laqad ja'akum rasulun min anfusikum. o sì jẹ́ ọlọ́mẹ́. laqad ja'akum rasulun min anfusikum. ẹni tọ́kọ́kọ́ yin ànábì láyé tọ́kọ́ ṣe mòlúdì fún Ọlọ́run ni. Allah lọ́nà wo bó wọ́n ti ṣe níbo wọ́n ti ṣe. ayé àtọ́lọ́ fi ṣe mòlúdì fún ànábì rẹ̀. Allahu akbar. Ọlọ́run kéde ànábì yẹn yẹn fáyé. ó dé o. ó dé o ó dé o. laqad ja'akum. laqad ja'akum rasulun min anfusikum. òjíṣẹ́ kan dé bàbá yìí min anfusikum lára yín èèyàn bíi tìǹ náà ni kì í ṣe màláìka. min anfusikum. ànábì sàlẹ̀jà náà. min anfusikum. ànábì sàràwáníà. min anfusikum. ànábì sùnà àwọn èmèrè. min anfusikum. ànábì sọ àfàkùsùn àwọn tí máa lọ lédi. min anfusikum. èèyàn bíi tí ẹ máa jẹ tó náà máa jẹ ẹ máa yọ máa mọ bẹ́ẹ̀ náà ti mu yọ máa wọṣọ bẹ́ẹ̀ ti wọṣọ yọ máa lọjà bẹ́ẹ̀ náà ti lọjà. min anfusikum. o tún lè pé laqad ja'akum rasulun min anfusikum. laqad ja'akum rasulun min anfusikum.
أنفسكم òjíṣẹ́ kan dé wá báyìí láti inú mọ̀lẹ́bí tó wọ́n mọ̀lẹ́bí tó rí à. ẹran kùrẹ́ṣì wọn ọwọ́n gan. ẹran tí ìgbà bára wọ́n gba sàrà. ẹran tí ìgbà sàrà fún tó jẹ ọwọ́n gan Allah من أنفسكم ó ti tún yòó عزيز عليه àfáì ما أنتم alùpàá ni wọ́n ń ṣe mọ̀lúdì bá nẹ́bí ìtọ́jẹ́ kébì ọlọ́run pàtàkì ẹ̀rọ azizu aleyhi má ànẹ́ntún kẹ́lẹ́ kẹ́ má bà kẹ́ fà kọ́ má tóra kẹ́ pé kọ́ má jẹ́. kẹ́ pé kọ́ má jẹ́ kẹ́ lù kọ́ má dùn. azizu aleyhi ìmà kó nira bá nẹ́bí. sallallahu alayhi wa sallam. عزيز عليه ما عنتم àfáì baba. kọ́ pé yẹn léèyàn kọ́mọ wàhálà ìlú ayé kó tó jẹun kọ́mọ alálàsí kó tó àní máa ń ní jẹyàn ànábì àti láàánú. máa ń ní àní Muhammad púpọ̀. عزيز عليه ما عنتم ọlọ́run ti dákẹ́ ọ̀rọ̀ rẹ o. حريص عليكم harisun aleikum ó ti wá báyìí sojú kòkòrò ẹ̀ kalẹ̀ kí ló sojú kòkòrò kalẹ̀ fún yín kí ni nǹkan náà بالمؤمنين Ibo. أكرمكم الله kí là nẹ́bí sojú kòkòrò kalẹ̀ fún àwọn àlèhùnmá rẹ̀ àkọ́kọ́ nígbà tá nẹ́bí múra tí ó jáde láyé Dr. Hamidu Benjogo wakili gbogbo حفظه الله àwọn ẹni kéwù rò èmi báyìí sàárù kéwù bàbá yìí pé bá ti máa sàárù rẹ̀ ní ẹja máa rú lọ. àrù kéwú dáa. aláàárù kéwù lèmi àlọ́ dáa sẹ́. àwọn tó jókòó ìlú ni kéwù. àsàrù kéwú abára wa ń bí àwà yìí ẹ̀dá kọjá máa rú lọ. ẹ dákun jàmá anabi wa ń sunkún ìbéèlì wa ń bí lè pé kí ni pọ́lẹ́kùn gbogbo ìmọ̀ alákàtí mẹ́sàn-án àtìlẹ̀ o ti dẹ́kunlẹ̀ wọn kó wọn wọ́n ti sùn sunkún kí ló dé. ọwọ́ ni ummati àlèhùnmá yìí náà ni Ummati. àlèhùnmá yìí náà ni. ọlọ́run ní béèrè kí ni fẹ́ tó ti máa ń tọ́fẹ́ ọwọ́ ni ọlọ́run tọ́ba yìí kí báwọn àlùmọ̀ mi ọba ti máa gbọ́ nira kúrì tá a bá fẹ́ kú tán tó pé ikú ànábì lọ́rọ̀ ń tọ́ba yìí pé báwọn àlùmọ̀ mi ó ti máa gbọ́ nira kúrì gbogbo ìnira kúta àlùmọ̀ mi ọba gbọ́ láyé darí àsọdẹ̀ mi Muhammad nìkan tọ́ba wa di pé lè gbé tán pàǹpín dẹ̀ sẹ́rí Fatima ọmọ mi Allah tọ́ba di pé òun náà lè gbé tán pàǹpín dẹ̀ sẹ́rí asada tó sínú ọmọ mi má jẹ́ káàlì ọmọ mi ó rí nira má láyé kai ọlọ́run lé ní kí ló tún fẹ́ ọlá níbi Adama aleyhi salatu wa salam ọsẹ lálìjẹ́nà yìí ó wá dá padà sí orílẹ̀ ayé ó wá sọ̀ kalẹ̀ sí Indonesia ó sọ̀ Hawaii kalẹ̀ sí Maka anabi Adama wá fi ẹsẹ̀ láti Indonesia ó wá rìn wẹ́rẹ́wẹ́rẹ́ ó dé Maka kọ́ lóhun tó fèrè jì la ilaha gbogbo illallah àlùmọ̀ tèmi kọ́ lórí Maka wá bó ló ti bá ń sàfẹ́rìjì fáwọn èèyàn tèmi ọlọ́run jẹ́ promise rẹ̀ bàbá kojú ogójì ọdún tíjọ rẹ̀ báwọn àlùmọ̀ rẹ̀ ọba jáde láyé ń fèrèjì wọn ànábì lọ́pẹ́ tọ́ba kogún ọdún ànábì lọ́pẹ́ tọ́ba kọdún mẹ́wàá ànábì lọ́pẹ́ tọ́ba kọdún márùn ànábì lọ́pẹ́ tọ́ba kọdún kan ànábì lọ́pẹ́ sallallahu alaihi bàbá wasallam. kóṣù mẹ́fà ànábì lọ́pẹ́ bàbá kóṣù kan ànábì lọ́pẹ́ bàbá kú ọ̀sẹ̀ méjì ànábì lọ́pẹ́ bàbá kú ọ̀sẹ̀ kan ó ló ti pẹ́ jù bàbá kú ọjọ́ kan ànábì ló ti pẹ́ jù ọ̀dà àbò ọba kú wákàtí kan ànábì lọ́pẹ́ ọlọ́run níbo lọ́fẹ́ ó ní báwọn àlèhùn mọ̀mí bá ti sìn ọ́ tábà wá rúhu yẹ nínú ọkàn wọn pé yéé mo mọ̀ sí ẹlọ́run láì tẹ̀ tí ìbéèrè àforíjì má bá ń foríjì wọn ọlọ́run ní mo gbọ́ mo sì gbà sallallahu alaihi wasallam. mo gbọ́ mo sì gbà ó ti bá yín sojú kòkòrò àforíjì tẹ̀ ní harisun alaykum ànábì Muhammad lọ́ba yín ẹjọ́ ẹ̀ kalẹ̀ bil mu'minina ra'ufur rahim ó tún wá jẹ́ rahufun rahimu aláàánú oníkẹ́ fún gbogbo tí bá jẹ́ mùmínì ànábì dálà àánú wa púpọ̀ ó jó níkẹ́ wa má bọ̀ fa in tawallaw ẹ dákọ̀ ẹ bá yorùbá níbi lẹ́ẹ̀kan náà sallallahu alaihi wasallam. fa in tawallaw gbogbo ntá níbi wá ṣe ìdátò ìyá níbi ọlọ́run fẹ́ kọ́ mọ̀ pé kò sí bí ó ti kó yẹn jọ tí ò ní kẹ́ran yóò bẹ́ẹ̀ sì yàn kó. bó ti wá ṣe é yìí náà tọ́lọ́ tó ṣe wàhálà kalẹ̀ fún wọn yìí o fa in tawallaw bá a bá wá rí inú wọn tọ́lẹ̀ ràn ìyá lò àfikún wọn sá ìyà fa in tawallaw bàbá rẹ̀ ti ń ṣe sáà sàlásàlá tó kọ́ tó fa lọ́ fi kó wọn jìyà in tawallaw bàbá rẹ̀ ti ṣe mùnàfíkì ń gbé tọ́lá fi kó wọn jìyà fa in tawallaw bẹ́ẹ̀ bá rẹ̀ ti kẹ́ni bọ́ọ̀lù ẹ̀sìn bàtí kọ́ tọ́lá fi kó wọn jìyà fa in tawallaw bẹ́ẹ̀ bá rẹ̀ tó lókun bí tí ìrànlẹ́ Muhammad gbé gbàǹkọ́ rí fa ànábì in tawallaw bẹ́ẹ̀ yẹn bá wá yẹ̀yìn padà tó lóun ò ṣe tiẹ̀ bá ń kọ́ fakul hasbiyallahu ìrìn ànábì jẹ́ nǹkan ní nítorí ọ sọ bẹ́ẹ̀ ń jọ́nà pé hasbiyallah ọlọ́run tó mi
فقل حسبي الله èyí tí wọ́n wí ni pé sá sọ pé ọlọ́run tó mi. لا إله إلا هو torí pé lẹ́yìn ọlọ́run kò sọ́ba kan tó dìsáàfù ká máa sìn ẹnìkan ò dìsáàfù ká sìn lẹ́yìn ọlọ́run àfòun náà. عليه توكلت yáyọ́ ọmọ kó ọlọ́run yìí nìkan ni wọ́n Muhammad gbára lé. وهو رب العرش العظيم. qala Umar ibn al-Khattabi Umar al-Khattabi sábì ẹlẹ́ẹ̀kejì náà kan khalifa ẹlẹ́ẹ̀kejì ó ní man kasura dahikuhu qallat haibatuhu ẹni ọba ti lè rẹ́rìn jù ọba lè rẹ́rìn dáadáa tẹ́rìn rẹ̀ máa ń pọ̀ ìpayà rẹ̀ ó sì máa níwọ̀n ẹni tẹ́ ẹ bá rí tí ẹ bá rẹ́rìn tí ọmọ bá fẹ́ra kò ní dáa máa smile èèyàn máa rẹ́rìn ni máa be happy kọ́dà bínú rí odò máa rìn túláàsì ẹgbẹ́ rẹ̀ ra sùn tí ìríra àwọn kan ní wọ́n náà jù lọ máa rìn jagijagi bọ́ọ̀ bá ń wo tàwọn tó ju ọ lò ní dúkìá orí tọ́lọ̀ ń ṣe fún ẹ. báwọn kan bá ń lo iPhone tí wọ́n ń lo ta 310 máa rẹ́rìn máa rẹ́rìn máa be smile ọ padà ọ ìfìdùnnú lò ó ẹni tí ń bá máa rẹ́rìn dáadáa àfa yìí ìpayà rẹ̀ ó kéré onípọ̀ àpàtẹ́sán nípa sọ̀ngbọ́ èmi tẹ̀lé yìí wọ́n máa masaha sọ̀ngbọ́ Na'am. ostukhifa bihi Allahu akbar ìtì ọ̀daràn wọ́n máa masaha ẹni ọba lè ṣẹ̀fẹ̀ tọ́ba lè ṣe yẹ̀yẹ́ jù sọ̀ngbọ́ bàbá ostukhifa bihi wọ́n sì mọ jásí ọ kọ̀kọ́ bì kan àwọn abidó ti sàwádà ó rí àwọn Dr. Amidu Wakili ló gà mbẹ afa Hussein afa Jamiu ni afa Hussein afa Duwa ni afa Awatemimu ni chairman wa ni ọ bá wọn sàwádà ọwọ akọrọsọdọ àwọn ọmọ ní yá dẹsà wọ́n ń fa fáwọn gbọ̀n ọkọ lẹkẹ mẹ́ta ló tiẹ̀ wọ́n ń pè yálùbá wọ́n wà síbi àwọn máa tù síra wọn. afa yìí bàbá ẹni ọba lè ṣe ẹ̀fẹ̀ púpọ̀ lọbi tí ọ̀tọ̀ ọmọ náà jásí wọn ní pèlè yàn gidi. ya Rasulullah ìjà mi sàṣà. wọ́n mọ̀nà akisara min shay'in ẹni ọba pọ̀ ní nkankan tó dún ní makíní kàtá yìí dàmà ìbá sọ̀rọ̀ kọ̀rọ̀ ìbá ṣe rìnkúrin ìbá ṣe rìnkúrin ìbá ṣe mukumu. ìbá ṣe mukumu ìbá ṣe jẹkújẹ ìbá ṣe lòkulò ìbá ṣe ṣekúṣe táyé bá ti dàmà pé nǹkan wọn ni ó rìn fàbí tí wọ́n mọ̀ ọ́n nánu ó ti sàmì sí rẹ̀ la. ó ti sàmì sí rẹ̀ lábẹ́. ọ̀mọ̀ nǹkan sọ̀rọ̀ kalamuhu ẹ̀rọ bá tilẹ̀ lọ́jọ́ jù sọ̀ngbọ́ kásùrà sakituhu yóò máa jábọ́ lọ́pọ̀lọpọ̀ gbà yóò máa lulẹ̀ ni. ẹnu ọmọ rẹ bá lẹ́sẹ̀ ni. àfa yìí bá mi. ẹ̀mẹ́ wá bàbá sọ̀rọ̀ kan ani mo kó jẹ bàbá sọ̀rọ̀ kan ani mo kó jẹ ọgbọ́ bàbá ọ̀mọ̀ nǹkan sọ̀rọ̀ sakituhu ẹni tó bá ti wá lè lulẹ̀ jù tó lè lulẹ̀ gbogbo gbà púpọ̀ jù kọ́lá àyà òhun ìtújú rẹ̀ onítò nǹkan. kò ní tẹ̀ ní ni Kò ní lójútì tó kò ní lójútì tó nǹkan ni. àfa yìí bàbá ọmọ nkọlá àhàyà òhù ẹni tí tìjú rẹ̀ ọba sì tó nǹkan tí ọba lè tẹjú dáadáa ẹni tí tìjú rẹ̀ bá mọ níwọ̀n kọlá wàrà òhù ìbẹ̀rù Ọlọ́run rẹ̀ ìbẹ̀rù Ọlọ́run rẹ̀ ó sì kéré La ilaha illallah. kò ní bẹ̀rù Ọlọ́run tó nǹkan Alhaji Abdul Lateef engineer olùdarí ẹsẹ bẹ̀rẹ̀ ni àmín yóò máa pọ̀ sí pẹ̀lú gbólódò. àmín. ọmọ nkọlá wàrà òhù ẹni tí bẹ̀rù Ọlọ́run rẹ̀ bá sì kéré kọlá khairuhu olùdarí òní pọ̀ lọ́dọ̀ Ọlọ́run olùdarí ọmọ kéré ni ẹni tí ó bá bẹ̀rù Ọlọ́run tó nǹkan orí rẹ̀ ó sì ní tó nǹkan. afa yìí ọmọ nǹkan sóra akiluhu ẹni ọba lè jẹun púpọ̀ ọwọ́ tó kọ́ mi kan la àti jẹ ọwọ́ sí tí ò lè jẹ. kò sí bẹ́ẹ̀ wà kọjá ẹ jẹ́ mo fọkọ gbé Ọlọ́run kan lásìrí ẹ má dáadáa kọ ẹ àjọ lọ bí òkú kan nílùú kan tí ìtún ní dákọ ẹja fọkọ lù ṣe lọ́nà bí táwọn máa ń kẹgbẹ́ sí kí èyí tí wàá ṣe nínú ẹgbẹ́ la mọ̀. àwa lọ fámìlì ẹ̀rọ Ọlọ́run náà wà tẹ̀lé wa lájọ lọ ni wọ́n wá ru ọkọ̀ aláfọ̀ gàbí òkè wọ́n ní bisimilá ayọ̀dá òun bá jòkó tì. àwọn bàbá ní kí àmọ́ ẹja ayọ̀dá gbogbo àtàjọ afa yìí bá tẹ́lá dáwò lákẹ́gbẹ́ sí yàrá ọjẹ ó tún wuyọ́ ó tún jẹ wọ́n tún kó rẹ̀ sí dé. nígbà táyà délé kọ̀ dáṣẹ́ nìkankan àṣegbẹ́ ti ń gba aláyé. ara ikùn rẹ̀ wọ́n ń wú sí Ikùn ìwọ̀n ga. ràn sí ìwọ̀n ràn sí la ilaha ó gbin 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 gbin. Ọlọ́run ní ọ̀pẹ̀rù Ọlọ́run náà ó tún jọ́nà débi tí ó ti yàgbẹ́ ó gbin 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 ìgbé ọ̀wá. afa yìí bàbá ẹni tó bá ti lè jẹun púpọ̀ yọ padà kankan. lámúyẹ jíde lè zikiri la ìlàzàtà òní lékún ní. sọ̀ngbọ́n gbogbo tí í jẹ́ lámúyẹ jíde lè zikiri la ìlàzàtà kò ní rí adùn ìdákọ̀ọ́lọ́ kò ní rí adùn la ilaha illallah kò ní rí adùn síkiri jẹ kò ní rí adùn síkiri jẹ
sáfà tó ká tẹ̀lé mi. ṣe kankan mi. wà máa ń kásúrẹ́ náà òmùhù ẹni ọba ti lè sùn. ẹni bá tó wà lè sùn púpọ̀ kò síbi tí ò ti lè sùn. wọ́n gbé lérí ọ̀kadà ẹni tó ń tò gbé. níbẹ̀ wà sí yóò sùn. ọwọ́ lòun jẹ yẹn. níbẹ̀ yẹn sàlátì yóò sùn. báwo lòun sàdúrà lé yóò sùn. yóò sùn. báwo ni tasí yóò sùn. báwo lórí obìnrin yóò tún sùn. èyí tí ọ̀daràn wọ́n tarí èèyàn bọ̀. àfa yìí bàbá ẹni ọba lè sùn púpọ̀ lámúyẹ jírí fi umuri yìí barakata kò ní àfa yìí kò ní sí alibarika ní jìsẹ̀mí rẹ̀ kábíyèsí rẹ̀ kò ọlọ́run. ní lọ́sẹ̀mí alalibarika láyé. ọlọ́run àgbákò wọn lójú òun rọ̀ pánu sílé tó sùn lọ. wà máa ń kasúra kàlámù hófin nọ́ọ̀sì ẹni ọba lè sọ̀rọ̀ nípa àwọn èèyàn púpọ̀ tó lè ṣe ìbàjẹ́ tó àwọn lè èèyàn jù ṣèbàjẹ́ àwọn èèyàn jù. kò sẹ́ni tó da ẹ̀ tẹ́yìn máa ṣe yín ẹ̀yìn tó gbọ́n owó ó ni gbàṣẹ́ lọ́wọ́ yìí kò sáfà tí ọ̀rá sí yẹ lọ́dọ̀ kò sí. ẹni ọba lè ṣe ìbàjẹ́ àwọn èèyàn púpọ̀ sákọ̀tọ̀ hakọ̀hu ìdàlá gbogbo ntọ́ ẹ̀kọ́ díẹ̀ tó tiẹ̀ náà lórí tí lọ́dọ̀ la táwọn ọmọdé ó rí yọ̀ọ́ máa jábọ́lẹ̀ La ilaha illallah. èyí náà tiẹ̀ dáa. yọ̀ọ́ máa kú dànù ni. ó dáa bẹ́ẹ̀ ó dáa bẹ́ẹ̀. wàhálà já Ẹmúra. mina dúnìyà yọ̀ọ́ wá jáde kú láyé alágẹ̀rì lè istiqama lẹ́ni tí ò dúró dé pẹ̀lú ọlọ́run. Baba. anabi tọ́sí àbí ọ̀tọ́sí. ọtọ́sí ọtọ́sí. àbá yẹ jẹ́ kí ni wí. لقد خص النبي طاعة بعشر ọlọ́run fi nǹkan mẹ́wàá nǹkan húsọ̀ ní dákọ̀ húsọ̀ lakọ́. لقد خص النبي طاعة بعشر ọlọ́run fi nǹkan mẹ́wàá ó fi sànni Muhammad lẹ́sà nǹkan mẹ́wàá. ومن يعبز لما جمع làhání ó pé الخير làhání ó pé. ومن يحفظ لا جمع الخصال ẹni tọ́nà bá ní kórìí mẹ́wàá yìí sọ dáadáa tó rí mọ́ gbogbo wa nẹ́bí ló ti mọ̀. ومن وقع الذباب làwọn له بجسم mo rò pé yorùbá nẹ́bí Muhammad dáadáa. sallallahu alayhi wa sallam. فما وقع الذباب له بجسم wọ́n ní azubabu esisi ní jẹ́ bẹ́ẹ̀ máa wà kó azubabu làwọn òbí jẹ́ sẹ́mi esisi ọba aláǹdẹ́ Muhammad lára rí. àkọ́kọ́ nù. وما خالوا ìbọ̀ esisi ọba aláǹdẹ́ bìbí láyé. ọjọ́ bíi tèmi rẹ̀ jẹ́ ìṣẹ́ ọmọ kùn alẹ́ tẹ̀ náà yìí. bẹ́ẹ̀ lómi ti kun tùràrí tó bẹ́ẹ̀ lè ṣiṣẹ́ ó ti pọ̀ tó. فما وقع الذباب ìjìnìyà له بجسم esisi òkun àníkọ̀ gbalẹ́ àníbi Muhammad àkọ́kọ́ nù. وما خالوا لقامة الزلالا bá yorùbá nẹ́bí dáadáa bá. sallallahu alayhi wa sallam. ìyá súnà mi afa yóò dákẹ́ mi wọ́n máa ń kálù lè kọ́ ọmọ ti hi zulala. وما خالوا لقامة الزلالا bọ́ọ̀rù tilẹ̀ wò ó mú tó bògì máa wà lérí ànábì Muhammad. gbogbo ibi tí ọba lọ. gbogbo mi tó wá jẹ́ bògì ò kì í yẹ̀kú kọ yẹ̀kú lérí láì ànábì. lo àbúrẹ́ ńlá. كذا الفضلات òrùn yẹn pa ànábì bògì máa tẹ̀lé ó di kiri. méjì. ó di méjì. كذا الفضلات bẹ́ẹ̀ náà ni bá ànábì Muhammad bá yàgbẹ́ torí láyé ànábì kò sí tọ́ílẹ̀tì. ẹ̀kúlé kálukó ti lọ yàgbẹ́. àti ìmàgbẹ́ sọ́kàwé láyé ànábì. كذا الفضلات bó ń ṣe ọlọ́run bá tilẹ̀ yàgbẹ́ kalẹ̀ báyìí gbẹ́rẹ́. قد خفيت بأرض àfa ilé ó sì lanu yóò sì gbé mi ẹnì kan ò ní gbé ànábì rí. قد خفيت بأرض bí n bá ti ń yàgbẹ́ kalẹ̀ báyìí ilé ó sì lanu yóò sì gbé mi. فلم يكن في الكمال له مثالا ẹ wá kárí gbogbo ayé ẹ lọ Mẹ́kà ẹ lọ Egypt ẹ lọ Europe ẹ lọ Malaysia ẹ lọ gbogbo bí ayé káàkiri tọ́jú ilẹ̀ alábáwá ẹ wá wọlé ẹ wá Áfíríkà nìyí náà ẹ lọ Amẹ́ríkà gbogbo ilẹ̀ gbogbo oníkẹ́ ẹ lọ kọ́dà ẹ lọ lu wa bẹ̀rù náà Lámàdí ìlú wa bẹ̀rù ẹ lọ bẹ̀. ẹ lọ bẹ̀ lọ́nà tẹ̀pá tán. ẹ tún lọ lùkẹ́ mẹ́ta pé níjẹ̀kú ẹ lọ bẹ̀ ẹ lọ lù kan bẹ̀ náà tán pé ń jẹ́rẹ̀ wú. ẹ lọ bẹ̀ ẹ lọ lùkẹ́ mẹ́ta pé Ìbàdàn ẹ lọ bẹ̀ ẹ lọ lù kan bẹ̀ tán pé ń Kangilé. ẹ lọ lùkẹ́ mẹ́ta pé Lẹ́lẹ́rẹ́ ẹ lọ lùkẹ́ mẹ́ta pé Lógbómọ̀ṣọ́ ẹ lọ lù kan bẹ̀ tán pé فلم lóko يكن ìsín. ẹ lọ lùkẹ́ mẹ́ta pé Ilé Tẹ̀mímù ẹ lọ في lùkẹ́. الكمال له مثالا àfa àtọ́gá bàbá bẹ́ẹ̀ ni ẹ lọ lù kan tán pé lákọ̀ọ́dọ́. bẹ́ẹ̀ni tá a lọ ń jò ní. bẹ́ẹ̀ni àjálẹ̀ ti yà àkọ́dọ́ nílùú ọ̀hún. àkọ́dọ́ kọ́ra wọn ní ìmọ̀mù àkọ́dọ́ chief mi àkọ́dọ́ ni kọ́ra police station bẹ police station àkọ́dọ́ wọn ń pè. كذا الفضلات
nbẹ láti lọ ṣe wá sí jòní àkọ́dọ̀ wọn ń pẹ̀lú ọ̀hún. قد خفيت بأرض àfa yìí ẹ lọ bẹ àfa yìí. فلم يكن في الكمال له مثال. talẹ tọlọ́run dátọ kọmpléètì tó pé tọwárí bí ànábì Muhammad. sallallahu alayhi wa sallam kò sí. ولم يتثاءب المختار يوما. kàkẹ́ ànábì Baba. ẹlẹ́kàrún mo fẹ́ dákọ̀ yìí. bẹ́ẹ̀ni. fọlámù yàtàsá abi. ولم يتثاءب المختار يوما. ànábì Muhammad yẹn hàn ní. káfẹ́ káyà ní ha ànábì ọ̀yẹ́ hàn. مختار يوما. àfa yìí baba. ànábì Muhammad sẹ́ mọ̀tàrún níjẹ́ kọ̀yán hòrí. kọ̀yán hòrí. ó di mélòó nù ó di di márùn. márùn. وما احتلم تلاما وانفعالا. ànábì ọ̀làlà kókè mọ̀ mọ́ mi sùn lójú ọmọ wa dàn kára rí. kò sí bá nàbì ó di mẹ́fà. kọ̀làlà kálá ni. تنام المكلتان. wọn náà bìrẹ̀ léèrè kọ́nà níbi o ti dàrú sí i la wọn ni wàlá ọkọ̀ òru ń dààmú rẹ̀ wọn lè má bá ń sùn lójú oorun òun sì bá nǹkan lójú ara wọn obìnrin mi ń sàgbákò fẹ́ ọkùnrin mi ń sàgbákò fẹ́ a ní gbogbo gbàlú mọ́lára kó bóbi sùn òun sì dà kàn ara kò ṣẹlẹ̀ sáà níbi ó di mélòó àfa àtọ́ ga. تنام المكلتان ولم يخالط. àfa yìí baba. tànà mọ̀lẹ́mú-kílà tán. تنام المكلتان ojú ànábì méjì ni máa ń sùn. ولم يخالط. wàlámù yóò ká létí mànámù kálíbàhù abadan bẹ hàlà. منام قلبه أبدا محالا. ọkàn ànábì Muhammad sùn rí láyé kò ṣẹlẹ̀ rí abadan bẹ hàlà kò ṣẹlẹ̀ rí kápá ànábì sùn tẹ̀mítẹ̀mí. kò ṣẹlẹ̀ rí. èyàn tí ó sùn tí ó sì máa kí ọ tí ó sì máa kí ọ kò sí yájú. èyàn tí ó sùn tí ó sì máa parí ìjà kò sí yájú. sallallahu alayhi wa sallam. èyàn tí ó sùn tí ó sì máa gba kẹ́hìn fún yàn kò sí yájú. sallallahu alayhi wa sallam. ẹ bá yorùbá nàbì dáadáa. يرى من خلفه أو من أمامه. ṣé àfa àtọ́gá sọ̀ ń tẹ̀lé mi ó di mélòó nù ó di méje. ó di méje kí ló wí. يرى من خلفه أو من أمامه. anabi Muhammad sallallahu alayhi wa sallam. òun nìkan ní máa lọ tí ó sì máa rí ẹni tí ń bẹ lẹ́yìn rẹ̀ yóò máa rí. la ilaha illallah ó di mẹ́jọ. àfa yìí baba. yóò tún máa rí tí أو من أمامه. yóò máa rí tí ń bẹ wájú ẹ̀ tí ò tí ì lọ́dọ̀ wọn. ومن àfa yìí هذا yóò máa rí tí ń bẹ lẹ́yìn tó kẹ́yìn sí tí ò tí ì lọ́dọ̀ rẹ̀ yóò tún máa rí tí wọ́n kàn níwájú tí ò tí ì rí bẹ́ẹ̀. sallallahu يرى alayhi wa sallam. من خلفه أو من أمامه. ó ti jẹ́ gbèsè tani ومن ẹni tí ò lè mbọ ẹni tí ò lè yorùbá níbi Muhammad ó ti jẹ́ sallallahu gbèsè. alayhi wa sallam. يرى من خلفه أو من أمامه. anabi Muhammad nìkan náà máa lọ wájú tó máa rẹ́yìn yóò máa lọ ẹ̀yìn yóò sì máa rí wájú ó nìkan. ومن هذا في كيف تعالى. tàlẹ́ ni kọ́ wá sàálẹ́sà tó ṣe é báyìí bó ti dáa tó yìí tí ẹ bá sọ lọ́hùn. Allah. ẹ bá kí wọ́n ṣe Allah. ويسهر نوره في كل واد. kàkí anabi Baba. ẹlẹ́kẹ̀ẹ́sẹ̀ ويزهر نوره في كل واد. ó di mélòó sọ̀n ká báyìí. ń tẹ̀lé yín. wọ́n yẹ zẹ̀hárù. ويزهر نوره في كل واد. gbogbo bí tá a ní Muhammad bá dé ìmọ̀lẹ̀ máa bò bẹ̀. sallallahu alayhi wa sallam. في كل واد. gbogbo bí tó bá dé ìmọ̀lẹ̀ ó bò bẹ̀ kárí. وما هربت eba دواب من أهالا. àtẹnako ńlá àtẹnako kéke kọ́dà àwọn àtẹnako afaniya kò sí ìtìmọ̀ sábà níbi bẹ́ẹ̀. sallallahu alayhi wa sallam. لقد ولدته آمنة نصيفا. àwọn ẹranko kíni kan wọ́n máa hara bàtì. وما هربت دواب من أهالا. anabi Muhammad àwọn ẹranko pé wọ́n yẹ sáfà nabi ẹranko sáfà àgùntàn yẹ sáfù àgbò yẹ sáfù adé yẹ sáfù kìnìún yẹ sáfù ìkòkò yẹ sáfù erin yẹ sáfù ejò yẹ sáfù gbogbo ẹranko yẹ sáfà nabi Muhammad. وما هربت دواب من أهالا. má bọ̀ àfa àjẹyẹ kí ló wí. لقد ولدته Eh. آمنة نصيفا. gbogbo rẹ̀ bẹ́ẹ̀ bá yorùbá nabi lẹ́ẹ̀kan sí ni. لقد ولدته ìyá nabi bí anabi آمنة نظيفا. lẹ́ni tó mọ wáyé wọ́n ti wẹ̀ anabi wà láti inú oyún ni ọlọ́run pákéjì ẹ̀ آمنة نظيفا. bí wọ́n ti bí anabi tán
Aminatun Nazifa. wọ́n bá gbọ́n ti wẹ̀ ẹ́ kọ́dà wọ́n ti faṣọ sí i lọ́rùn wọ́n wá ráńpù ẹ̀ wá láti inú oyún pákéjì ni wọ́n ẹsẹ̀ wá jálẹ́dà tó fẹ́ ráńpù ànábì wọ́n bá tí wọ́n ti wẹ̀ ẹ́ wọ́n ti faṣọ sí i la. Laqad waladatihu ìyá ànábì bí Aminatun Nazifa. àmì tó bí ànábì ó bí ní mímọ́ ni Wa makhatuna kọ́dà wọ́n ti dábẹ́ fún ànábì. biqudrati ta'ala. bẹ́ẹ̀ bá wà ní irọ́ ni ẹ bá ń bírè pé ta lè ní gbàjámọ̀ tó dábẹ́ fún ànábì Muhammad. Kai. wọ́n bí ànábì mahatunan Wa makhatuna lẹ́nu wọ́n ti dábẹ́ fún ni. biqudrati Pẹ̀lú agbára Ọlọ́run. ta'ala. wọ́n wẹ̀ wọ́n fún lásán wọ́n dábẹ́ fún agbára Ọlọ́run yìí. Ala taha salatu ma'a salami. fún ànábì Muhammad alẹ́kùn kí àtìgẹ́ Ọlọ́run bá ṣe bó sí Ọlọ́run. Ala taha salatu ma'a salami. kọ́dà tẹ owó mu sahaba ta'ummu sahabi. sahaba ni ó pé ta'ummu sahaba. wal wal khulafa wa ala. ní kẹ́hùn tí ó pọ̀ tí ó wà kárí àwọn sàábé yóò kárí àwọn kúlẹ̀fà àwọn tàbí wà ala àti tí ń jẹ́ fámílì ànábì Muhammad. èyí ni mo wò tọ́wá jẹ́ kí n ṣe mọ́díù kan. Okay. Mariaba Mariaba ọ̀rẹ́ Ọlọ́run Mariaba Mariaba ọ̀rẹ́ Ọlọ́run kó tó di pé ànábì dé òkùnkùn láyé wà látọjọ́ tí ìyá rere tó ti bí ànábì ìmọ́lẹ̀ ànábì bá gbàyé lókùnkùn bá tán ẹ má jàyà bùtùlù aláìmoore ẹ jẹ́ ká pàánù pọ̀ kí aléhùnmá nàbí Mariaba Mariaba ọ̀rẹ́ Ọlọ́run. Mariaba Mariaba ọ̀rẹ́ Ọlọ́run Mariaba Mariaba ọ̀rẹ́ Ọlọ́run kó tó di pé ànábì dé òkùnkùn láyé wà látọjọ́ tí ìyá rere tó ti bí ànábì ìmọ́lẹ̀ ànábì bá gbàyé lókùnkùn bá tán ẹ má jẹ́ àyà bùtùlù aláìmoore ẹ jẹ́ ká pàánù pọ̀ kí alẹ́ ò máa nàbí Mariaba Mariaba ọ̀rẹ́ Ọlọ́run ṣégeṣége fànàbí wá rábí Ọlọ́run ṣégeṣége fànàbí wá rábí Ọlọ́run ẹni tọ́lọ́run nífẹ̀ẹ́ sí tó fi dá wa sáyé ó torí ànábì dá gbogbo àwọn ẹ̀dá tí ń mí ó tún dá gbogbo tí kò mí nítorí tànábì Ọlọ́run ló pa wá láṣẹ aléhùnmá nábì sọ́ọ̀lù wọ́sẹ̀lìmù aléyìí tẹ̀sílímà mo képe ẹ Olúwa mi mo tún gbóhùn sókè ṣégeṣége fànàbí wá rábí Ọlọ́run. Mariaba Mariaba ọ̀rẹ́ Ọlọ́run Mariaba Mariaba ọ̀rẹ́ Ọlọ́run kó tó di pé ànábì dé òkùnkùn láyé wà látọjọ́ tí ìyá rere tó ti bí ànábì ìmọ́lẹ̀ ànábì bá gbàyé lókùnkùn bá tán ẹ má jẹ́ àyà bùtùlù aláìmoore ẹ jẹ́ ká pàánù pọ̀ kí alẹ́ ò máa nàbí Mariaba Mariaba ọ̀rẹ́ Ọlọ́run. èmi gbà fún ànábì wa jáyé mi ò dára èmi gbà fún ànábì wa jáyé mi ò dára àtayé mi àtọ̀run mi màmá bàkan jẹ́ ń bẹ̀ ká lè máa pé èmi gbà fún mọ́nàwọ́ mi sókè mo tún jò mú kúlù mú kẹfà nábì Muhammad mo tún jò mú kúlù mú kẹfà nábì Muhammad èmi gbà fún ànábì wa jáyé mi ò dára. Mariaba Mariaba ọ̀rẹ́ Ọlọ́run Mariaba Mariaba ọ̀rẹ́ Ọlọ́run kó tó di pé ànábì dé òkùnkùn láyé.
ya Muhammadu Muhammad Toha Muhammad Yasin Muhammad Emi èmi ò ríru ànábì Muhammad àwọn Haúsá Muhammad àwọn Ìgbò Muhammad àwọn Tápà Muhammad àwọn Agara Muhammad Yorùbá Muhammad Fúlàní Muhammad àwọn Ìgbìrà àpèrírà ànábì o ya Muhammadu ya Muhammadu máa wọlé. Mọ̀ríyábà Mọ̀ríyábà ọ̀rẹ́ Ọlọ́run. Mọ̀ríyábà Mọ̀ríyábà ọ̀rẹ́ Ọlọ́run. Kó tó di pé ànábì dé òkùnkùn láyé wà. Látọjọ́ tí ìyá rere tó ti bí ànábì. Ìmọ́lẹ̀ ànábì bá gbàyè lókùnkùn bá tán. Ẹ má jẹ́ àyà àbùtùlù àlàyémọ́re. Ẹ jẹ́ ká pàánù pọ̀ kí a lè ọmọ ànábì. Mọ̀ríyábà Mọ̀ríyábà ọ̀rẹ́ Ọlọ́run. Show limits.